Ẹ kálẹ̀ ẹ̀yin tèmi. Àbẹ́ẹ̀ rí báyìí, ẹ̀yin tájọ́ wo la fi ń dára? Ẹ̀yin tẹ́ wo la fi ń dára apá kìíní, ẹ tún wo apá kejì, apá kẹta tún ti ń bọ̀ lọ́nà báyìí o. Àbẹ́ẹ̀ rí bí ìyá la fi ń dára ṣe tí la fi ń dára pa. Ẹ wá fi ọgbọ́n àgbàlagbà tí yín, ẹ fi dalé onílé rú. Ọgbọ́n tó yẹ kẹ́ ẹ fi tún létò, ẹ tún wá tún fi ń dalé rú. Àbí ká kúkú sọ pé la fi ń dára fúnra rẹ̀ ni ògbọ́n ni. Àbí ká sọ wípé ẹni tán kọ́ níkà tó ṣe, ìkà náà wà nínú ara tiẹ̀ náà ni. La fi ń dára, àbẹ́ẹ̀ rí mo ṣe ti la fi ń dára pa. Báyìí ọkọ la fi ń dára tó wá fẹ́ lòmílé la fi ń dára. Ìyẹn ni Mide Martins. Mide Martins tán dẹ̀ fẹ́lé la fi ń dára yìí. Gbogbo wa la mọ̀ pé Mide ò kì í ṣe ẹran rírọ̀. Mide náà wọlé, ó bẹ̀rẹ̀ sí ní da gbogbo lérú gbùrù. Àtọmọdé náà àtàgbà. Ẹ wo, àánú ìyálé yẹn ló tiẹ̀ ṣe mí. Àánú ìyálé yẹn ṣe mí. Wọ́n wá fi ìyálé sáàrin ẹkùn méjì. Bí la fi ń dára ṣe ń ṣe tiẹ̀ ni Mide náà ṣe tiẹ̀. Ìyálé wá dá wà, ó wá kó ẹni tó fẹ́ gbèjà ìyálé. Ẹ wo, ẹ lọ wo la fi ń dára apá kejì o. Nǹkan tí mo sọ kó lè yé yín dáadáa. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ mọ̀ gbà tí apá kẹta fẹ́ jáde, ẹ kọ́mẹ̀ntì part 3 sí under comment section yìí. Tí apá kẹta bá ti jáde, màá jẹ́ kẹ́ ẹ mọ̀. Ṣé ti gbọ́? Ẹ wo, ẹ lọ wo la fi ń dára o. La fi ń dára, ìyá la fi ń dára sì ti la fi ń dára pa o. Wọ́n ti la fi ń dára ṣubú, ó sì lọ forí gbá nǹkan o. Àti ìmọ̀ ibi tó máa já sí ní apá kẹta báyìí o. Ẹ lọ wo la fi ń dára lórí Yorùbá Premium Plus TV.